ẹ̀wẹ̀ sóò ẹ̀yin ará mi dédé ẹ̀yin ọmọ Ìjẹ̀bú àti olólùfẹ́ Ìjẹ̀bú káàkiri dédé àgbáńlá ayé ẹ̀kú dédé àsìkò òwe o lọ́tẹ̀wé òwe sáàjọ máa yànnàná rẹ̀ lórí abala òwe ránṣẹ́ ọ̀rọ̀ ránṣẹ́ òwe tọ̀tẹ̀wé náà ó tún jílẹ̀ dẹ́ o ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kájọ máa gbádùn ara ẹni. Àwọn ọba ẹni afọ wò kálẹ̀ wò fọ́ọ̀dùn kọ́ wò pálẹ̀ tán ọwọ́ dẹ̀ tó mẹ́rin fọ ojúlẹ̀ dẹ̀ wò kálẹ̀ wò fọ́ọ̀dùn kọ́ wò pálẹ̀ tán ọwọ́ rẹ̀ dẹ̀ tó. Ìtumọ̀ rẹ̀ rí fọ wò jókòó wò fọ́ọ̀dùn kọ́ kàn pè ní ọ̀dùn àpò rán pè ní ọ̀dùn ìkóràn fi mi hún láyé ìjọ ni láyé ìjọ sí ìkóràn fi mu wọn máa sábà fi kọrí ẹ̀sẹ̀ nágbólé wọn fọ wò jókòó wò fọ́ọ̀dùn kọ́ wò pálẹ̀ tán ọwọ́ dẹ̀ tó wò dìde tán ọwọ́ rẹ̀ dẹ̀ tó irun rẹ̀ nìyàn jókòó kó fi kọ́ wò pálẹ̀ tán kọ́wọ́ rẹ̀ dẹ̀ tó wẹ́rìn fọ ìjìnlẹ̀ òwe ni kí rí ìtumọ̀ rẹ̀ rí fọ kí ènìyàn kó bá ti lọ fi ohun ọwọ́ mi tó kò ti lọ fi gọ̀ǹgọ̀ fà á kò ti lọ dáràn bọ̀ wálé òwe a sábà máa ń jẹyọ nígbà náà fọ wò jókòó wò fọ́ọ̀dùn kọ́ wò pálẹ̀ tán ọwọ́ dẹ̀ tó ọ̀ràn róò dá àgàgà kó bá ṣe ọmọ rẹ̀ lọ fọmọkànnú yún níta kò lọ fa abẹ́rẹ́ dáràn àwọn ẹbí wọn a máa sọ fún ọ̀ràn róò dá ní dùbúlẹ̀ wò kálẹ̀ wò fọ́ọ̀dùn kọ́ wò pálẹ̀ tán náà ọwọ́ rẹ̀ dẹ̀ tó òwe àwọn ẹba ẹni láéláé ni ká tún fi ìwé náà ká tún fi ṣe àríkọ́gbọ́n torí fọ ṣọjọ́ lọ títí o wò jókòó wò fọ́ọ̀dùn kọ́ wò pálẹ̀ tán ọwọ́ dẹ̀ tó Ìjẹ̀bú ìjìnlẹ̀ Ìjẹ̀bú ló ń wá o kájọ máa gbádùn ara ẹni. Ṣọlá Kúnmi Sanni Afronimus òun lórúkọ mi èdè ayé ń pè mí ní bàbá Ìjẹ̀bú Telemedia Afronimus Telemedia lórí YouTube ẹ má pàdé mi níbẹ̀ àti Instagram àti Facebook kájọ máa gbádùn ara ẹni o bí òyìnbó mo ṣe ń gbádùn sìgá ẹ má pàdé mi kájọ máa gbádùn ara ẹni lórí abala òwe ránṣẹ́ ọ̀rọ̀ ránṣẹ́ òwe kọ̀rọ̀ kó bá sọnù òwe rán fi wà ẹ ṣé o.